àṣírí ti tú o. ṣáínà ti gbọ́ nípa àwọn tó wà nídìí iná mọ̀nàmọ́ná. àbámọ̀ o àṣetán ló dáa pọ̀ o. ọ̀dọ́kùnrin Dennis dèrò ilé ìwòsàn lẹ́yìn tó ṣe àfarawé Kristi lọ́jọ́ àjíǹde. pásítọ̀ Afọlábí àti aya rẹ̀ wọ gàù lẹ́yìn tí àjọ NDLEA ká ògùn olóró mọ́ wọn lọ́wọ́ ní ìlú Sẹ̀mẹ̀ ní bọ́dà. àwọn tí ìpínlẹ̀ Benue wọ wàhálà o lọ́jọ́ ọjà látàrí bí àgbésùnmọ̀mí ṣe pa èèyàn 9. ṣáínà ti gbọ́ bí ìjọba Nàìjíríà ti kéde iye owó tó tó 3.3 trillion naira gẹ́gẹ́ bí gbèsè tí wọ́n jẹ kalẹ̀ láti ọdún mẹ́wàá sẹ́yìn. Báyọ̀ Ọ̀nànúgà ló fìdí ọ̀rọ̀ náà lélẹ̀ gẹ́gẹ́ bí ìjọba ti kéde rẹ̀ ṣáájú. wọ́n ní ìjọba yóò san gbèsè 3.3 trillion naira owó iná tó jẹ láti ọdún 2015 títí di àsìkò yìí. àtúgbọ́ pé nípa sísan gbèsè náà yóò jẹ́ kí iná ìjọba ó ṣe déédé lórílẹ̀‐èdè Nàìjíríà. Báyọ̀ Ọ̀nànúgà tẹ̀síwájú pé sísan owó náà yóò jẹ́ kí àwọn iléeṣẹ́ tó ń pèsè iná àtàwọn iléeṣẹ́ pínlọ́ká lè ṣe bó ti yẹ kí wọ́n ṣe. ó ṣàlàyé pé àwọn tí ìjọba ń gbèrò láti kọ́kọ́ fún níná ni àwọn iléeṣẹ́ ńláńlá àtàwọn olókòwò kéékèèké lọ́nà àti jẹ́ kí ọrọ̀ ajé Nàìjíríà lè gbèrú sí i. ó sì ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé àfojúsùn ìjọba ní láti pèsè iná tó dúró déédé fún àwọn oníṣòwò àti ṣíṣe ohun tí yóò mú ayé dẹrùn fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. irú kí lélẹ́yìí báyìí eré àjíǹde di wàhálà o. ohun tá a gbọ́ ni pé nínú ìròyìn kan tó ń jà ròyìn lórí ayélujára ni pé ọ̀dọ́kùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dennis ló ṣàfihàn àwọn ìyà tí Jésù jẹ nígbà ayé rẹ̀. èyí ló mú kí Dennis ó ṣe àfihàn bíi Jésù pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n sì lù lálùjù bolẹ̀. ohun tó kọni lóminú ni pé bí wọ́n ti lù lálùbami láì bìkítà wípé àpèjúwe lásán ni wọ́n ṣe. ṣùgbọ́n ṣá látàrí bí wọ́n ti lù lálùbami èyí ló mú kí Dennis ó farapa yánnayànna tó sì gbabẹ̀ dèrò ilé ìwòsàn. àwọn aráàlú sì ti bu ọlọ àti ẹlú ìgbésẹ̀ náà lórí ayélujára. ọwọ́ àjọ NDLEA tó ń gbógun ti ògùn olóró ti tẹ pásítọ̀ kan àti ìyàwó rẹ̀ tí wọ́n ká ògùn olóró mọ́ wọn lọ́wọ́ ní Sẹ̀mẹ̀. pásítọ̀ ìjọ Celestial kan tó wà ní Sẹ̀mẹ̀ Badagry ní ìlú Èkó. pásítọ̀ Afọlábí Odonu tí í ṣe ẹni ọdún márùndínláàádọ́ta 45 years nígbà tí ìyàwó rẹ̀ jẹ́ ẹni ọdún márùndínlógójì tí í ṣe 35 years. àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ká ògùn olóró tó tó ìwọ̀n kílò 11 mọ́ lọ́wọ́ ní ọjọ́ Thursday ọjọ́ 2 oṣù kẹrin ọdún tí a wà yìí níbi tí àjọ náà ti ń dá ọkọ̀ dúró láti yẹ̀ wọ́n wò. àwọn méjèèjì ti wà ní àhámọ́ báyìí látàrí bí wọ́n ti ká ògùn olóró mọ́ wọn lọ́wọ́ o láìsí tàbí ṣùgbọ́n kankan. àwọn jàǹdùkú tó ń gbé ṣe ìkọlù sí ìlú Benue ní ọjọ́ ọjà. a gbọ́ pé àwọn 9 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ ní ìpínlẹ̀ náà. àmọ́ ṣá àwọn ẹ̀ṣọ́ aláàbò ti péjú pésẹ̀ sí ìlú náà láti lè tọpinpin ìṣẹ̀lẹ̀ ọ̀hún. wọ́n ní gómìnà ìpínlẹ̀ náà ti lọ ṣe àbẹ̀wò sí ìlú náà wọ́n sì ti pa láṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti dúró gbọ̀ngbọ̀n sí ìlú náà kí wọ́n má sì ṣe jáfara rárá. ìjà láàrin àwọn agbésùmọ̀mí àti àwọn ọlọ́pàá ojú pópó a máa pèsè ẹ̀rọ ayàwòrán CCTV sí gbogbo ojú òpópónà títí dé ìpínlẹ̀ Jos. ààrẹ Bọ́lá Tinubu ló sọ bẹ́ẹ̀. ẹgbẹ́ òṣèlú APC tilẹ̀ dẹ́pọ̀ pọ̀ mọ́ àjọ INEC. David Mark ló sọ bẹ́ẹ̀ o. àrà mẹ́rìírí mo mọ̀ orí olóńgbò látẹ̀ a máa tún gbọ́ tuntun o. ohun tá a gbọ́ ni pé àwọn mọ̀lẹ́bí kan gbéra láti lọ gbé owó ìtúsílẹ̀ fún àwọn agbésùmọ̀mí nínú igbó. ṣàdédé ni wọ́n ṣàbápàdé àwọn ọlọ́pàá lójú ọ̀nà. bí ọlọ́pàá náà ti ń dá wọn dúró wọ́n wá ṣàlàyé fún àwọn ọlọ́pàá wípé àwọn fẹ́ lọ gbé owó ìtúsílẹ̀ fún àwọn jàǹdùkú tó jí àwọn èèyàn wọn gbé lọ ni o. àwọn ọlọ́pàá náà sì bá wọn kẹ́dùn gẹ́gẹ́ bí àánú ṣe ṣe wọ́n. ṣùgbọ́n sí ìyàlẹ́nu nígbà tí àwọn ọkùnrin náà gbé owó náà débẹ̀ wọ́n yọ̀ǹda àwọn tí wọ́n san owó ìtúsílẹ̀ fún nìkan tí àwọn tó kù sì wà nínú àhámọ́. àwọn ọkùnrin kan tí kò fi orúkọ rẹ̀ lélẹ̀ òun ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ rédíò láìpẹ́. òun ló padà fìdí àwọn ọ̀rọ̀ yìí múlẹ̀. ó tẹ̀síwájú pé nígbà táwọn múra láti máa padà bọ̀ wálé àwọn gbọ́dọ̀ ní láti máa béèrè lọ́wọ́ wọn pé ṣé àwọn pàdé àwọn ọlọ́pàá lójú ọ̀nà táwọn sì ní bẹ́ẹ̀ ni. èyí tó wá jẹ́ kàyéfì fún wa níbẹ̀ ni pé níṣe ni àwọn agbébọn náà ní láti máa fà wọ́n létí wípé tí àwọn bá ti ń padà lọ tí àwọn ọlọ́pàá bá béèrè lọ́wọ́ wọn pé èló làwọn ń kó lọ fún àwọn agbésùmọ̀mí wọ́n ní kí wọ́n má ṣe sọ iye tí wọ́n kó wá fún wọn ní pàtó o. èyí ni ọ̀rọ̀ tí arákùnrin náà tí kò forúkọ rẹ̀ lélẹ̀ sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún. láti ìgbà náà ni àwọn aráàlú ti ń gba ọ̀rọ̀ náà bí ẹni gba igba ọtí o tí wọ́n sì ń bu ẹlù àtẹ́lù ìjọba Nàìjíríà wípé kò sí tàbí ṣùgbọ́n kankan pé wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. lẹ́yìn tí ààrẹ Tinubu gbéra láti lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Plateau ó ní òun kò ní lè lọ láti lọ bá wọn kẹ́dùn mọ́ ní ìpínlẹ̀ náà o ṣùgbọ́n àwọn máa pèsè ẹ̀rọ ayàwòrán CCTV 5,000 sí gbogbo ojú pópó káàkiri ìpínlẹ̀ Plateau láti lè dènà ìkọlù sí ìpínlẹ̀ náà. èyí ni ọ̀rọ̀ àkọ́kọ́ tí ààrẹ Tinubu sọ nígbà tó dé láti ìpínlẹ̀ ọ̀hún. ṣáínà ti gbọ́ nípa awuyewuye tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àjọ INEC àti ẹgbẹ́ òṣèlú ADC. ohun tá a gbọ́ ni pé láìpẹ́ yìí ni àjọ INEC yọ orúkọ ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tó ń díje sí ipò gómìnà àti ààrẹ kúrò. lẹ́yìn náà la tún gbọ́ tí ẹgbẹ́ òṣèlú ADC tún fẹ̀sùn kan ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ APC wípé níṣe ni ẹgbẹ́ APC ń sa gbogbo agbára tí wọ́n ní láti lè sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo. ẹni tó jẹ́ alága ẹgbẹ́ ADC David Mark òun ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. ó tẹ̀síwájú pé
ẹgbẹ́ òṣèlú APC tilẹ̀ dẹ́kun pọ̀ mọ́ àjọ INEC láti lè sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ni. ṣẹ́yìn náà ti rí nǹkan tí Bíọ́lá Adébáyọ̀ tún ṣe o. Ọ̀gágun Musa ti pa láṣẹ fún àwọn ọmọ ológun wípé ní kété tí wọ́n bá ti fojú gan ni àwọn agbésùmọ̀mí kí wọ́n má ṣe jáfara oníṣe ni kí wọ́n yìnbọn mọ́ wọn ni. àwọn tí Ìjẹ̀bú-Òde ti fi gbéta lórí òórùn kan tó gba ìlú náà. ọwọ́ àjọ EFCC ti tẹ pásítọ̀ Theophilus Ebonyi ní ìpínlẹ̀ Nasarawa o látàrí bó ti fi ẹ̀tàn gba gbogbo dúkìá ọmọ ìjọ rẹ̀ kan. ṣáínà ti rí nǹkan tí Bíọ́lá Adébáyọ̀ tún ṣe báyìí lẹ́yìn gbogbo fàmífà tó ṣẹlẹ̀ láàrin Bíọ́lá Adébáyọ̀ àti Ìyábọ̀ Òjó pẹ̀lú àwọn alátakò gbogbo lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. ṣàdédé la rí fọ́nrán kan tó ṣàfihàn ibi tí Bíọ́lá Adébáyọ̀ àti ọmọ rẹ̀ ọkùnrin tí Olúwanimí ti gba California lọ láti lọ ṣe fàájì ọlọ́jọ́ gbọrọ. ó ní ọmọ tó bá ṣe déédé ó yẹ kó lásìkò ìgbádùn lòún fọ̀rọ̀ òun ṣe o. Ọ̀gágun Musa ti pa láṣẹ fún àwọn ọmọ ológun wípé kí wọ́n má ṣe dúró gba àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni o ní kété tí wọ́n bá ti fojú gan ni àwọn agbésùmọ̀mí níṣe ni kí wọ́n yìnbọn mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ohun tójú wọn bá ti rí ni kí wọ́n yáa fara mọ́. ṣẹ́yìn náà ti gbọ́ nípa àyẹ̀wò òkú Destiny Boy tó kú nínú oṣù kìíní ọdún 2026 tí a wà yìí. ohun tá a gbọ́ ni pé láti ìgbà tí Destiny Boy ti jẹ́ Ọlọ́run nípè ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti wà nínú hílàhílo láti lè mọ irú ikú tó gbọmọ lọ́wọ́ wọn. ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìwádìí tí wọ́n ṣe ló ṣàfihàn wípé àpọ̀jù oògùn olóró tramadol àti àwọn egbògi olóró mìíràn òun ló ṣekú pa Destiny Boy yìí o. wọ́n ní àwọn oògùn olóró wọ̀nyí ni wọ́n gbọ̀nà ìbúrú yọ sí Destiny Boy lẹ́yìn tó ti ń dà láàmú lọ́jọ́ pípẹ́ ṣùgbọ́n tí wọn kò kọbi ara sí i. àwọn tí ìlú Ìjẹ̀bú-Òde ti fi gbéta lórí òórùn kan tó gba gbogbo ìlú náà lẹ́yìn tí àjọ tó mójútó ìmọ́tótó ti gba ibẹ̀ lọ láti lọ tọpinpin ibi tí òórùn náà ti ń wá. àmọ́ ṣá wọ́n ní òórùn náà dàbí afẹ́fẹ́ gáàsì tí kò lópin èyí tó mú kí àwọn aráàlú máa bẹ̀rù lójoojúmọ́. àjọ tó ń rí sí ìmọ́tótó ti gba ibẹ̀ lọ báyìí wọ́n sì ti ń ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. ilé ẹjọ́ gíga àpapọ̀ ti ìlú Láfíà ní ìpínlẹ̀ Nasarawa wọ́n ti dájọ́ wípé kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé ilé kan tó wà ní ẹnubodè ìpínlẹ̀ Nasarawa sí Àbújá èyí tí wọ́n gbà lọ́wọ́ pásítọ̀ kan. MO Ọlájùwọ̀n tó gbé ìdájọ́ náà kalẹ̀ ló ṣàlàyé wípé àjọ EFCC ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé ọ̀nà èrú ni pásítọ̀ náà fi kó gbogbo ọ̀rọ̀ náà jọ. pásítọ̀ Theophilus Ebonyi tó jẹ́ pásítọ̀ àgbà ìjọ On The Rock Ministry International ni ó fi ẹ̀tàn gba gbogbo dúkìá náà lọ́wọ́ ọmọ ìjọ rẹ̀. àmọ́ ṣá o àjọ EFCC ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti gba gbogbo dúkìá tí pásítọ̀ náà fi èrú kó jọ o. àjọ EFCC wá tẹ̀síwájú wípé lára àwọn dúkìá tí pásítọ̀ náà fi ọ̀nà èrú gbà ní iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe omi inú ọ̀rá kan àti ilé ìtura tó ní yàrá 17 àti gbọ̀ngàn ayẹyẹ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ The Thinkers Home and Apartment èyí tó wà ní agbègbè New Layout Abattoir Road First Gate ní ìpínlẹ̀ Nasarawa o. fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzánù ń jábọ̀ ròyìn títí ìgbọ́ yín. Ire o.